Hello, ẹ̀yin èèyàn mi. Hmm. Kàyéfì ni nǹkan tí mo tún gbọ́ yìí bet mi ò mọ̀ bóyá tí ẹ bá gbọ́, bóyá ẹ ní ọ̀rọ̀ kan àbí ìdí kejì tí ẹ máa fi sọ sọ́rọ̀ yìí. Torí ó yà mí lẹ́nu. Èmi ò believe o, bet mo gbọ́. Mo fẹ́ kí gbogbo wa náà fi ká fi ọgbọ́n ká fi bá bọ́rọ̀ yìí lọ. Hmm. Ẹ̀yin èèyàn mi, wọ́n ní kábíyèsí ó sọ wípé àwọn fẹ́ lọ ṣètò bí àwọn ṣe fẹ́ lọ gba gbogbo arrangement lọ́dọ̀ àwọn ẹbí Queen Naomi láti mọ necessary thing tó máa ṣe láti mú ọmọ àwọn ìyàwó òun wá sí palace ìyẹn Naomi. Wọ́n ní àwọn elders pẹ̀lú kábíyèsí, wọ́n dẹ̀ jíròrò yẹn. Bí wọ́n á sọ fún kábíyèsí pé kábíyèsí ètò tó yẹ kó kọ́kọ́ ṣe náà ni pé kó kọ́kọ́ dismiss àwọn olórí àti gbogbo àwọn tó ń ṣèbàjẹ́ nínú ààfin kó tó lè gbé ìgbésẹ̀ kí ọmọ yẹn lè wá sí ààfin láyọ̀ àtàlàáfíà. Ìyẹn Queen Naomi. Wọ́n ní àwọn elders nǹkan tí advice tán fún kábíyèsí nìyẹn. Níbi kábíyèsí náà dẹ̀ wá sọ sí pé wọ́n máa fi tó Queen Naomi ní etí. Bóyá ó dẹ̀ ti pé gbogbo nǹkan ìgbésẹ̀ tó ṣàgbé nìyẹn. Èmi ò mọ̀ bí Queen Naomi bí kábíyèsí ló sọ fún un. Tí kábíyèsí ò bá sọ fún un, ṣé ó máa gbọ́ nǹkan tí àwọn elders àti kábíyèsí ń plan láti wá ṣe ní ọ̀dọ̀ àwọn parent Naomi. Wọ́n ní Naomi wá wò pé kábíyèsí ìgbésẹ̀ tẹ́lẹ̀ fẹ́ gbé yìí pé kí wọ́n kọ́kọ́ dé gbogbo àwọn olórí àti àwọn ọmọ wọn kán gbé ọmọ padà síbi tí wọ́n ti rí ọmọ. Nígbà tí wọ́n ti mọ̀ pé ọmọ ń ṣe àwọn ọmọ kábíyèsí. Wọ́n lọ́rọ̀ yẹn wá ṣe Naomi ní kàyéfì pé kábíyèsí lọ́gbọ̀n ọmọdé tòun àti gẹ́gẹ́ bí òye àti gbogbo nǹkan táwọn ti gbọ́ gbogbo prophecy pé wọ́n ní àsìkò kan máa wà fún pé kábíyèsí pé àwọn ọmọ máa pọ̀ ní ààfin tí kábíyèsí máa sọ pé ọmọ òun ni tó máa claim pé ọmọ òun ni pé àwọn ọmọ kábíyèsí náà máa pè wọ́n. Pé kì í ṣe pé ọmọ tí èèyàn bá bí nìkan ni ọmọ tí èèyàn máa sọ pé ọmọ òun ni. Pé ṣe bá ṣá à ń rí àwọn ọmọ tí èèyàn adopt. À ń rí àwọn ọmọ lóríṣiríṣi tó jẹ́ pé kì í ṣe ẹ̀jẹ̀ òun ni. Tí èèyàn dẹ̀ ń claim pé ọmọ òun ni. Pé for instance, ọmọ tí òun tọ́ ní ìlànà Ọlọ́run tí òun tọ́ tó ti di pastor tó ti di ìránṣẹ́ Ọlọ́run tó dẹ̀ ti travel out tí ọmọ yẹn dẹ̀ ti gbilẹ̀. Pé ìgbà tí ó gbọ́ pé ọ̀rọ̀ stampede no stampede tó òun wà nínú ìhámọ́ nínú kìíní. Pé for instance ìgbà tí wọ́n fẹ́ wá lọ sí ilé ẹjọ́ yìí tí wọ́n ṣe final judgment yẹn tó fi free àwọn yìí. Pé ṣèbí ọmọ yẹn wá láti ìlú òyìnbó. Ọmọ òun ni. Gbogbo èèyàn wọ́n celebrate pé ọmọ òun ni. Pé kì í ṣàṣẹ pé òun ló bí fún rẹ̀. Kì í ṣe pé biologically pé kì í ṣe ọmọ òun. Níbẹ̀ tí ọmọ òun nínú Olúwa, ọmọ òun dẹ̀ ní gbogbo èèyàn pé kì í ṣe gbogbo ọmọ tí èèyàn bá bí fún rẹ̀ náà ń pè lọ́mọ. Pé kábíyèsí kó wo prophecy yẹn pé wọ́n lọ́mọ máa pọ̀ láàfin. Pé kábíyèsí dẹ̀ máa fi gbogbo wọn ṣe ọmọ. Pé kì í ṣe bẹ́ẹ̀ o. Pé kó má di ọmọ kankan kúrò nínú ààfin o.
Hey, wọ́n ní bí kábíyèsí wa wá sọ fáwọn ìjòyè àtàwọn àwọn elders tó wà láàfin ṣá pé nǹkan tẹ́ tá a sọ báyìí pé ìyàwó òun máa tún gbé ìgbésẹ̀ yìí, ó tún sọ pé ó tún remind òun fún àwọn nǹkan kan pé ọ̀rọ̀ ọmọ pé kó má lé èèyàn, kó má ṣe pé prophecy sọ bẹ́ẹ̀. Pé báwọn àgbà yẹn ṣe wá ń dá kábíyèsí lóhùn pé ṣé kábíyèsí mọ nǹkan tí ìyàwó ẹ̀ sọ? Ó mọ nǹkan tí Naomi, ṣé Naomi mọ nǹkan tí ó ń sọ jáde lẹ́nu? Ṣé ó mọ gravity nǹkan tó ń sọ jáde lẹ́nu? Pé ẹni tó ń fi tìtorí ẹ̀ ń gbààwẹ̀ tó ń jọ̀sán. Ṣé pé ẹni tó ń jà fún pé kí wọ́n má bàa máa gbé wàhálà, kò mọ̀ pé kán flush gbogbo àwọn nǹkan tó ń rùn ńlẹ̀ kúrò. Ló bá tún jẹ́ pé ṣe ló tún jà fún wọn. Pé ìtumọ̀ eléyìí tí Naomi sọ pé àwọn ò máa gba gbogbo ẹ̀ wọlé. Ṣé báwo ni Naomi ṣe máa sọ irú nǹkan bẹ́ẹ̀? So pé ṣé pé káwọn má dá sí ọ̀rọ̀ Naomi mọ́ ni àbí kí ni ìtumọ̀ nǹkan tó ń sọ? Torí ẹ̀ ni mo ṣe ń sọ fún àwa pé ọ̀rọ̀ yìí yóò sún sí ni lẹ́nu buyọ̀ sí. Ìgbà tó ti jẹ́ pé ó ní ọ̀rọ̀ prophecy, we don't know. So but àwọn tó tún sọ̀rọ̀ nínú comment ni pé àwọn tó tún comment lé lórí pé ṣé tó bá di lọ́la tí gbogbo èèyàn bá tiẹ̀ gbà pé tí kábíyèsí bá gbà pé okay nǹkan tí prophecy sọ ni tí prophecy sọ àti pé nǹkan tí Queen Naomi tó rán òun létí tó sọ pé ṣé táwọn ọmọ yẹn tí àwọn ní ọlọ́mọ bá dé lọ́la pé àwọn fẹ́ gba àwọn ọmọ wọn. Èyí oní twins dé ó lóun fẹ́ gba ọmọ ẹ̀. Èyí ọmọ Ashley tó bí ọmọ Ashley ìyẹn ní òun tún fẹ́ gba ọmọ ẹ̀. Pé kí ni kábíyèsí fẹ́ sọ nípa pé àwọn ọlọ́mọ fẹ́ gba ọmọ ẹ̀. Bẹ́ẹ̀ sì lóye tèmi o, bẹ́ẹ̀ mi Ọlọ́run ṣe ń sọ fún èmi ni pé bó tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ pé ọlọ́mọ fẹ́ gba ọmọ ẹ̀ lọ́jọ́ iwájú, ìyẹn ò follow pé tó bá di tọ́lọ́mọ bá fẹ́ wá dọjọ́ iwájú ọlọ́mọ fẹ́ gba ọmọ ẹ̀. Wá jẹ́ bẹ́ẹ̀ kábíyèsí ò claim ẹ̀jẹ̀ ẹlẹ́jẹ̀ pé òun ni. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ó máa mú ọmọ ẹ̀ náà lọ. But gẹ́gẹ́ bí ó ṣe ń yé mi, tálàyé yẹn ṣe yé mi sí ní nǹkan tí Naomi sọ ni wípé tọ́lọ́mọ bá tiẹ̀ fẹ́ sọ pé kò fẹ́ claim ọmọ, kì í ṣe pé kábíyèsí sọ pé ẹ̀jẹ̀ òun ni. Naomi ò sọ wípé ẹ̀jẹ̀ kábíyèsí ni. Ó sọ wípé tí ó bá yá, tó bá sọ wípé ọmọ yẹn pé wọ́n fẹ́ claim. Ó claim ní tèmi bó ṣe yé mi, kì í ṣe pé nǹkan tí Queen Naomi sọ. Bí Queen Naomi ṣe sọ ni pé kí kábíyèsí má sọ wípé pé kí kábíyèsí lé ẹni ọmọ ni. Kì í ṣe pé bóyá ọmọ tó bí àbí kì í ṣe ọmọ tó bí. Irú àwọn Mákinwá yẹn àti ti olórí Ashley, àwọn ọmọ tó ń yè ń yẹri àfi tí wọ́n bá ṣe DNA la máa mọ̀ pé ọmọ kábíyèsí. But tí wọ́n bá ti ṣe ọmọ kábíyèsí, tí wọ́n bá yìí sọ wípé kì í ṣe ọmọ kábíyèsí títí láéláé. Nǹkan tí Queen Naomi sọ wípé kó má lé ẹni ọmọ kankan, kó fi í lẹ̀. Mo rò pé nǹkan tí Queen Naomi ń try láti sọ nìyẹn. Ẹ̀yin èèyàn mi, gẹ́gẹ́ bí àlàyé tèmi, tọ́lọ́mọ bá dé pé lóun fẹ́ mú ọmọ ẹ̀ lọ́jọ́ iwájú kó mú. Ọlọ́run kábíyèsí ò ní kóun má mú. Bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká quote ara wa right. Ní nǹkan tí ká quote Naomi right. Mo fẹ́ kí ẹ̀yin náà bá wa dá sí ẹ̀yin èèyàn mi nínú comment section. Tèmi ni pé tọ́lọ́mọ bá dé nígbà yẹn kó máa mú lọ. Pé ṣùgbọ́n nǹkan tí Naomi mean ni pé kí kábíyèsí má sọ wípé kán gbé ọmọ lọ fún ọlọ́mọ. Ó kù díẹ̀ káàtò. Nǹkan tí Naomi sọ ó kù díẹ̀ káàtò. Nǹkan tí àwọn kábíyèsí náà àti àwọn àgbà ilé Ifẹ̀ sọ, ẹ jẹ́ kí gbogbo wa ká gbé yẹ̀wò. Ká mọ ọ̀rọ̀ yẹn bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ṣùgbọ́n tọ́lọ́mọ bá dé kí kábíyèsí gbọ́mọ fún ọlọ́mọ. Ṣùgbọ́n kó má claim ẹ̀jẹ̀ ẹlẹ́jẹ̀. Anybody lè mú ọmọ kó máa tọ́jú ọmọ ọlọ́mọ. Bẹ́ẹ̀ ni, àwọn tó adopt ọmọ ṣé ẹ̀jẹ̀ wọn. Ọlọ́mọ bá ní dandan òun lòún lẹ́jẹ̀, ẹ jẹ́ kí wọ́n lẹ́jẹ̀ lọ máa mẹ́jẹ̀ ẹ lọ. Bẹ́ẹ̀ ló ṣe yé mi. Ẹ̀yin èèyàn mi, ẹ bá wa dá sí i.
kí ẹ bá subscribe, kí ẹ bá share. Ẹ ṣé o. Làákàyè yín ò ní kú o. Ọlọ́run ó túbọ̀ máa mí sí wa ní ọgbọ́n ìmọ̀ àti òye. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.